ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu. orí ni ó bàṣírí orí èékánná wa bàṣírí ọwọ́ èékánná ẹsẹ̀ àbàṣírí ẹsẹ̀ bàbá ká bá ń sọ nípa èékánná iṣẹ́ ògan ni èékánná ń ṣe. iṣẹ́ tí bàbá kí ni ká kíyèsí tí ká kàn ká gé ká dà sí tó bá wà aburú ló wà ń bẹ̀. kò èékánná iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ìyanu ni èékánná máa sọ fún ilé ní kì í jẹ́ kí owó dá lọ́wọ́ èèyàn téèyàn bá ní. bẹ́ẹ̀ wàá sọ fún yín òun la fẹ́ gbé prógámù ẹ̀ fún yín lénìí torí iṣẹ́ kẹ́yàn máa rí owó kó máa gbádùn kó má tìyà owó mo mọ̀ ń pa ẹ̀ rẹpẹtẹ òun la nǹkan máa ń sọ pé mo ṣe oògùn owó àṣírí wà lóríṣiríṣi. nǹkan tẹ̀sẹ̀ ẹ̀ pé tí wọ́n bá bí ẹ lọ́jọ́ Monday tó bá fẹ́ kó má máa dá lọ́wọ́ ẹ kágbà ẹ̀ náà má ba ẹ máa rẹ́ ẹ̀kánná ẹ̀ lọ́jọ́ Monday tí wọ́n bá bí ẹ ní Tuesday máa rẹ́ ẹ̀kánná ẹ̀ ní Tuesday tí wọ́n bá bí ẹ ní Wednesday máa rẹ́ ẹ̀kánná ẹ̀ ní Wednesday tí wọ́n bá bí ẹ ní Thursday máa rẹ́ ẹ̀kánná ẹ̀ ní Thursday tí wọ́n bá bí ẹ ní Friday máa rẹ́ ẹ̀kánná ẹ̀ ní Friday tí wọ́n bá bí ẹ ní Saturday máa rẹ́ ẹ̀kánná ẹ̀ ní Saturday tí wọ́n bá bí ẹ ní Sunday máa rẹ́ ẹ̀kánná ẹ̀ ní Sunday owó ò ní dá lọ́wọ́ ẹ̀ wọ́n máa ṣàánú ẹ̀ ní ayé á máa yọ́nú sí ẹni tó ẹni sùúrù tó ẹni tí ó bá jẹ́ pé kìí gbogbo ẹ̀ ló mọjọ́ bí ẹ̀ ẹni tí ò bá mọjọ́ bí ẹ̀ tàtà àwọn tó ń lo official age ẹ̀dà kan dínkù lọ́jọ́ rí wọn tàbí kan bùkún kan máa rẹ́ ẹ̀kánná wọn lọ́jọ́ sátidé so blessing ló wà fún èkejì tó tún wá wà tí oyún bá ń bàjẹ́ nínú obìnrin tó ń jábọ́ tó ń ṣe kinní kan kó mú èékánná ọwọ́ yẹn kó rẹ kó wá ìdíyẹ Greek gbé èékánná tó rẹ kó lú lórí kó gbé líle kó tó sínú ẹ̀ báyìí kó fi láìlọ́ǹdì kó gbé sínú omi kó sè kó bo kó jẹ oyún yẹn ò ní bàjẹ́ kò ní jábọ́ mọ́. bẹ́ẹ̀ ni agbèjẹ so èékánná kì í bínú kó yọ lọ́wọ́ o. ìkúrò ní bínú sí. bẹ́ẹ̀ ni kó yọ lọ́wọ́. kó yọ rẹ̀ fún lọ́wọ́. àwọn tó máa ń fi ń jẹ èékánná bóyá ó jókòó sínú mọ́tò ń jẹ yẹn kọ́ sà. kò dáa kẹ́yìn máa fi ń jẹ èékánná wọ́n sọ orí dànù ni. kábà rẹ̀ kánná tán ẹ̀wọ̀n ní ká dà sí ṣáláńgá ẹ̀wọ̀n ní ká dà sí kọ́tà ẹ̀wọ̀n ní ká gbẹ́lẹ̀ tó ká bò mọ́ bẹ́ẹ̀ ló dáa jù bó la ṣe lè pa á mọ́. ṣe èékánná kò síbi tá ẹ̀ lè di èékánná sí ẹ̀ lè dà sí nìkan dustbin kò ṣe anything wọn lè fi èékánná ṣe aburú fún ẹ nǹkan tó lè fi èékánná ṣe ọ̀tọ̀ nìyẹn abáyé wa sọ̀rọ̀ nìyẹn èèyàn àríwá lẹ́yìn nìyẹn. kó wọ́n padà wá kíní kan yẹn fún ọ̀tàdé. so bó ṣe bí nìyẹn. kó sáà ti gẹ́ ìkéde rẹ̀. tábà ń jẹ́ ṣáká gbé ṣáà lè gbé èékánná mi. tábà ń jẹ́ àlègbé mi àbí ká tú dà ní èékánná. kò dáa kẹ́ ẹ̀ máa fọwọ́ jẹ èékánná àti sọ fún yín. ẹ̀bọ̀ ṣó lè lọ lú èèyàn. kéde. bí èèyàn jẹ́ èékánná ó mú sẹ́yìn. wọ́n ní kò dáa. kò dáa tí ó ti ń sìn kò dáa ebi kì í pè èékánná dalẹ̀ ẹ lọ bèrè ojoojúmọ́ ló ń yọ tó bá ti biology ẹ rí ó máa ń jẹun gbogbo ara wa ìwò ó náà sàpílẹ̀tì èékánná olóúnjẹ tó ń jẹ. bàbá àwọn tẹ̀kánná wọn dọ̀tí ń kọ́ tẹ̀kánná àwọn tẹ̀kánná. èékánná gbọ́dọ̀ àwọn neat gbogbo fùdí neat ni. tó bá dọ̀tí kí la burú tó wà mẹ́. tó bá dọ̀tí kí la burú tó wà mẹ́. kò dáa náà pé ọ̀gbun ò dáa ọlọ́run mímọ́ lọ́lọ́run ẹ mọ̀ pé mímọ́ ni mímọ́ lọ́lọ́run gbogbo nǹkan gbọ́dọ̀ máa mọ́. a máa rí báwo ó dà. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.